ẹ béèrè lọ́wọ́ mi tí n wò sí. آتاكم من كل ما سألتموه. gbogbo nǹkan tẹ́ ẹ béèrè ìmí Ọlọ́run fún kò fún yín. من كل ما سألتموه. ìwọ lè béèrè tí mo fún yín mẹ́. من كل ما سألتموه. وإن تعودوا نعمة الله لا تحصوها. mo ṣe fún yẹn lè yí ká. لا تحصوها. oúnjẹ tẹ́jẹ̀lẹ́ kà ní. لا تحصوها. omi tẹ́ mu lẹ́sàn-án ẹ̀ ní. لا تحصوها. oorun tẹ́ ń sùn tó ẹgbẹ́ tó bá wà wọ ọlọ́pàá ọba àmọ́ mú oorun lọ fẹ́ lòmíì tí ò ní rí sùn. لا تحصوها. gbogbo hospital ni ó dé láyé kò ní sùn. Ọlọ́run ó wù mo kàn ṣe bẹ́ẹ̀ náà. وإن تعودوا نعمة الله لا تحصوها. Ọlọ́run bí ẹ bá pẹ́ máa ka oore tí mo ṣe fún yín nìkan tán. إن الإنسان لظلوم كفار. Ọlọ́run náà máa níbi Ádámà ẹ máa yá láì wúre pọ̀. إن الإنسان لظلوم كفار. وقل الحمد لله. سيريكم آياته. سيريكم آياته فتعرفونها. وما ربك بغافل عما سيريكم آياتي فتعرفونها. وقل الحمد لله. سيريكم آياتي. فتعرفونها. فتعرفونها. àdúrà kan bẹ táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe ní ìsìn àdúrà tí ò ní gbà. àdúrà kátikàti àdúrà ọ̀mùtí àdúrà ẹni tó rí rò pé wọ́n lọ́lọ́ bá wa tún Nàìjíríà sí. ṣé ìkẹ́kẹ́ bàjẹ́ lára Nàìjíríà? Rárá o. ẹgbẹ́ ṣé ilẹ̀ òṣù mọ́ Nàìjíríà mú? Ilẹ̀ ẹ̀sùn. ṣé ilẹ̀ ọ̀mọ́ mọ́ Nàìjíríà? Ilẹ̀ má. sóòrùn ọ̀wọ́ Nàìjíríà mọ́? Òòrùn wọ̀. sóòwò òmú má ni? Òòrùn wọ̀. sótútù òmú má ni? Òtútù mú. ilẹ̀ ọ̀mọ́ má ni? Ilẹ̀ má. wèrè ọpọlọ rẹ kí ni máa ń ṣe ọjọ́ wa lọ́gbọ̀ tún Nàìjíríà sí. Kò sí tó ṣe Nàìjíríà. حتى يغيروا ما بأنفسهم. لا يغيروا ما بقوم. àwa là ń dá Nàìjíríà rúgbọ Nàìjíríà ò fìgbà kankan dàrú. Àwa là dá. àwa là dá làwọn fi ń ṣe tó yá Nàìjíríà ní ọ̀dà kí láà kan ọlọ́run àti Nàìjíríà àdúrà tí ò ní gbà ó ti dá Nàìjíríà ó ti dá bí ó ṣe dá àbí ó ti dá Nàìjíríà bí wọn bá tún fẹ́ gbọ́nà kú ò ní asanyin nígbà yìí ó tún pé lọ wò mí àyè ń bẹ ńlẹ̀. bẹ́ẹ̀ni. kì í sọ owó ìta àgbà kọjá yìí nìkan ni ó máa wà ń bẹ. kí wá ní ìdílé ẹgbẹ́ àyè bẹ́ẹ̀. ṣé kó yí òun Nàìjíríà sọ̀sán ni àbí kíkọ́? àbí ṣé bá aláwa là dá. àwa ni kọ́lọ́hún ó tún ṣe. àwa náà lè bẹ náà pé ìwọ náà tún wá ṣe o tún wá ṣe o gbọ́ náà mo tún Ádámà ṣe ọ̀sàdúrà kí ló ti ṣe ládùúrà ó lọ bẹ́ẹ̀ ربنا ظلمنا
لنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ẹ jẹ́ ká máa pa àṣàbòsí fúnra wa lórílẹ̀-èdè yìí àṣàbòsí fúnra wa gbogbo tá a pè ẹ máa ha kankan fẹ́ ní kankan o ẹ máa ha kankan fẹ́ ní kankan ẹni bí wọ́n pa kọ́kọ́ ta. ربنا ظلمنا أنفسنا láti múra wá sí i. ظلمنا أنفسنا ẹ̀kọ́ yí ànáni ádámà lọ́wọ́ lò ní àpariwo bẹ́ẹ̀ pé sọ lámìnà àbúsànà. ظهر الفساد في البر والبحر ظهر الفساد في البر والبحر ظهر الفساد في البر والبحر tó wá wọ ọmọkùnrin lọ́ọ̀ká tí ọ̀dọ́ ọkùnrin má tó wá jẹ́ pé tóbìnrin ṣe orí ń dọ̀hún tàbí kóbìnrin sọ̀sọ́ sórí ìlú àná ọmọkùnrin ń ṣe. sàlámù náà hàn fúnṣà. ظهر الفساد في البر والبحر. ìbàjẹ́ ti gòkè ó gbòdò ìbàjẹ́ ti gbá ní ó gbòkó. àmọ́. بما كسبت أيدي الناس. wọ́n lọ́wọ́ èèyàn lẹ́kọ̀ọ́ yín bíbá yìí wọ́n bọ́ sí gbangba wọn lọ sọ ìbáyìí pé nípa wá o. èèyàn máa tara rẹ̀ ní àbí èmi ò sí lóko ọmọ mi ò sí lóko ọmọ mi ń bẹ ìlú èbó èmi náà lóko inú ilé mojó kò sí. ìjọba dákun tó yọ lọ́ta ní òòlù oko ṣé wọ́n lọ ní tó mò ń jẹ wá fún mi ní. àwa ń pariwo nípa wọn. لعلهم يرجعون. Ọlọ́run ó tún gbogbo wa ṣe. Àdúrà kọ́lọ́run ó tún wa ṣe ní ẹ̀jẹ̀ àṣì. Àdúrà kọ́lọ́run ó bá wa tún Nàìjíríà ṣe. Kò sí jẹ́ òtúnṣe lára Nàìjíríà. Àwa ni ó tún ṣe. Káwá tètè bẹ lọ́hùn. Ọlọ́run ó gbàdúrà wa. Ó jẹ́ sí pé ìtúnwáṣe tí ó túnwáṣe kó tètè túnwáṣe ká tó kọjá ẹ̀dá. ظلمنا أنفسنا àti kóra wá sí. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ẹ wo bí abọ́rọ̀ ara wa dé. Ibi abadé. ìwọ̀n ọ̀rọ̀ wa dáhùn láti kí mọ́. àwọn tá a pè lẹ́yìn ọlọ́run ò sí lójú ọ̀nà tọ́lọ́run mọ́. gbogbo àwọn àfáàní á ti ya nǹkan ní nǹkan. àwọn
sọ̀rọ̀ àwọn wòlíì. Kò sẹ́nìkan kan tó bẹ̀rù Ọlọ́run mọ́. Ọ̀nà tá a fi lè là. الفساد في البر والبحر. Ọ̀nà tá a fi lè là. Àyàfi ká ní nǹkan mẹ́ta àbí mẹ́rin. Nǹkan mẹ́rin a gbọ́dọ̀ ní. Yẹn jẹ́ ká mà. Bàbá ní àjẹyẹ títí di ọjọ́ àkíyàmọ̀ nìkan. Ìyà èdè àti ń pariwo. Ìyàwó ní jẹ wá nísì. Ìyàwó ní jẹ wá nísì. Èèmà ní. Bàbá wọ̀rọ̀ Nàìjíríà. Àwa là ń para wa. Àwa fúnra wa. Ebi ń dó ní ìwọ́n lára Fúlàní ni wọ́n wá ń pa wá. Àwọn ni ń pa wá lóko àwọn ni ń gbé àwọn èèyàn. Gbogbo ajá gbé èèyàn ní ìdí èsè bílà ní mọ́. Lè mú kankan ní wọn ní ìsìn ìbọ́jẹ́ bílà ní ó jẹ́ bí ebi jẹ́ ẹ̀jẹ̀ bílà ní wọn ní ọ̀pá yìí lọ. Àwọn èèyàn wa náà tún ti wá lọ pọ̀ pé àtúwò wà ní igi níyì. الفساد في البر والبحر. Ọlọ́run níbi bá kẹ́sà bá ta àìdì náà. بما كسبت أيدي الناس. Bẹ́ẹ̀ bá báyé bàjẹ́ èyí tẹ́ wà bẹ́ẹ̀ náà lè bàjẹ́ o. بما كسبت أيدي الناس. Ó di ijọ́ tí a bá ní àmánà. Alákọ̀ọ́kọ́ ni àmánà. Ó di ijọ́ tá a bá ní. Ijọ́ tí àmánà bá ṣiṣẹ́ láàrin èmi àti wọ́. Tá a jọ sọ̀rọ̀ lálẹ́ àná tó ẹgbẹ́ gbà lẹ́ tún sú lónìí. Ta náà ní bá a ṣe sọ sí lọ́wọ́. Tá a yí padà. Orílẹ̀-èdè yọ̀rọ̀. ظهر الفساد في البر والبحر. Ìbàjẹ́ tó gòkè tó gbọdọ̀ tó gbalé tó gbogbo. بما كسبت أيدي الناس. Ọlọ́run ní ìsọ̀wọ́ èmi ọlọ́run ọwọ́ yín ni o. بما كسبت أيدي الناس. Wọ́n ní wọ́n bá balẹ̀ jíìsì fún wa lónìí. bẹ́ẹ̀ni ìjọba. Ṣé ńgbà ìjọba ní wọ́n á balẹ̀ jíìsì fún wa? Ṣé ìjọba ṣe bí ọ̀dà ni? Àbí? Ìtọ́jà náà Kí ni ìjọba yẹn ṣe? Ṣé wọ́n ṣe bí ọ̀dà ni àbí wọ́n ṣe tọ́jà? ìtọ́jà Mọ̀ gbọ́rọ̀ yìí. ìtọ́jà náà ṣe. Tọ́jà ni ẹ ṣe. Bẹ́ẹ̀ni. Àtọ́. Òun wá rẹ̀ àwọn tá a kó kú. Bàbá ìmáàmù. wọ́n ní Wọ́n ní tí wọ́n pin lọ́dọ̀ yìí. rárá kí ló dé. Pin lọ́dọ̀ yìí. ظهر الفساد في البر والبحر. Mo pin lọ́dọ̀ yìí. Mo ṣe bẹ́ẹ̀ mi tí mo sì tòṣì ni. ظهر الفساد في wọ́n ní gbà wọ́n bá kọjá lọ lórí tí ìjà bá lórí tàbí kan wọ́n wà ju àpò ráìsì kan lẹ̀ bí ọgọ́rùn-ún èèyàn wà á bu àpò ráìsì ẹnìkan kan wà á rí kankan mú lọ lébẹ̀ torí inú yẹ̀pẹ̀ ni ó dà sí. ظهر الفساد في البر والبحر. ẹ̀sùn wá ń ṣàdúrà orí burúkú bá wọ́n tún Nàìjíríà kí ni ó tún ṣe lára Nàìjíríà. بما كسبت أيدي الناس. ẹ̀yin ló yẹ kẹ́ ẹ bẹ lọ́wọ́n lérí ara yín pé Ọlọ́run kó tún yín ṣe. بما كسبت أيدي الناس. àṣẹbíṣe ìjọba tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ àṣẹbíṣe wà ní ẹ̀yìn ọ̀tọ̀ kájẹ fún náà lájẹ fún àṣẹbíṣe a sì ṣàdúrà kó tó di pé ìjọba ń bóde lẹ̀ àrántí ṣàdúrà láyé Buhari a kàn ń pariwo ṣé bàbá ṣé Buhari ariwo ẹ̀ lásán la pa káàkiri àrántí ká ṣàdúrà pé gbogbo ẹni tí ọba bá Buhari ṣèjọba Ọlọ́run kò ṣe wọ́n lé èèyàn rẹ̀ àrántí ṣé bàbá nìkan là ń pariwo ẹsìn yìí kó ṣe sàárẹ̀ tó ọba yìí jọba bí ọba yẹn
àbí ọmọ jẹ ìjọ tó pa ilé òun náà yà juwọ́ kó ṣe dé náà mọ́tò ló juwọ́ pé wọ́n gbà lọ́wọ́ wàhálà yìí. ẹni kí wọ́n sọ̀rọ̀ kan. ظهر الفساد في البر والبحر. Etí mo fẹ́ kẹ́ ẹ dé kí àwa jàmá yìí ká mú lọ́wọ́ nínú Rọ̀mọ̀dánà yìí ni pé ẹ jẹ́ ká ní tábùà ìbẹ̀rù Ọlọ́run ọ̀dá wà ní o ọ̀bẹ pẹ̀lú àwọn èèyàn ní o ẹjọ́ ń sọ̀rọ̀ ní o ó tiẹ̀ dákẹ́ fúnra ara rẹ̀ gbà ní o níbẹ̀rù Ọlọ́run níbẹ̀rù Ọlọ́run mọ́ a sì lérò pé kódà bá a bá fẹ́ lọ́ngà pàápàá á lò wá a sì lọ́lá. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. ẹ̀yà àkọ́kọ́ náà ní tábùà. Tábùà. ẹlẹ́ẹ̀kejì. Al-Adilu. Àmánà. الأمانة. Oye yìí báyìí. Àtàkùwá. الأمانة. Àmánà. Al-Adilu. Al-Adilu. Wal-Ihsan. Bí ọba ti rí bá ń bẹ́ abá ti rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn lò. Àti là. Ṣùgbọ́n tá a bá ní kí Ọlọ́run sọ bẹ́ẹ̀. أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. ولتنظر نفس ما قدمت لغد Ẹ máa wo bẹ́ẹ̀ ṣe é lọ́jọ́ ọ̀la o. واتقوا الله. Ìjọba yìí dáa ń ṣe yìí, ìjọba tó dáa ni. Ṣùgbọ́n mo mẹ̀yìn Yorùbá èèyàn wú ni èyí ṣe èèyàn rẹ̀ wàláhì. Ìran tó burú jù lórílẹ̀-èdè ní Yorùbá. Àwa la kò dé là kò lé. Àwa la mọ wájú àwa la mẹ̀yìn. ولتنظر نفس ما قدمت لغد Ọlọ́ni ẹ̀rẹ̀ tí ọ̀la o. ولتنظر. Bẹ́ẹ̀ bá ti fẹ́ kọ́lá yín ó rí. Bẹ́ẹ̀ bá fẹ́ káwọn ọmọ yín ó jẹ́. Àwọn ọmọ tá a bí kalẹ̀ mọ́ ibò ni wọ́n ṣe ṣègbè sí ayé fún wọn. Torí mi ọ̀rọ̀ náà kankan tá a là á lẹ̀ fún wọn. Àwọn bàbá wa sì lọ náà lẹ̀ fáwọn. Wọ́n la ọ̀nà tá a ní àlà alẹ̀ náà là ń tọ̀. Wò la fi ráyé sí. Ọ̀nà wo la fẹ́ là á lẹ̀ fáwọn ọmọ wọ̀nyí ní sí. Àwọn ọmọ tí a ń fi kékeré dirun. Ọmọ kan dirun yóò ní àjọ wọ plane l'Abuja. Mo wá wọnú plane pé bá a ṣe pọ̀ tó bẹ́ẹ̀. Bá a ṣe pọ̀ tó nu plane yẹn tó sì kú bá níjọ́ náà. Ọmọ yìí lè kan lọ́dẹ yàtọ̀ láàrin gbogbo wa. Ọkọ̀ kọ́ jókòó tì mí. Nọ́mbà síìtì rẹ̀ lọ́tẹ̀lé tèmi. Ó wá jókòó tì mí. Ẹ má ti yà á gàgà bẹ́ẹ̀ ni gàgà o. Ó wá jókòó tì mí. Mo rò pé ara tiẹ̀ náà balẹ̀. Ara rẹ̀ ó wá lọ bá àwọn haúsẹ̀ tó wà náà gẹ́gẹ́ ṣe tó lè rí ọjọ́ ìgbà yẹn. Wọ́n wá ní bolówó àtẹ́lẹ̀. Wọ́n ní kọ́ bá wọn tó bẹ̀. Wọ́n wá débẹ̀ àwọn ọmọ tó wá kéde wọ́n ní àbájọ kó o ṣe wà yín náà ló fi yókù fi. ولتنظر نفس ما قدمت لغد Ọlọ́ni ẹ̀wọ̀ bọ́jọ́ ọ̀la ó ti ṣe rí. واتقوا الله. Ọkọ̀kọ́ ní ẹ̀bẹ̀rù mi. Ẹ wá wo bọ́jọ́ ọ̀la ó ti ṣe rí. Kí lẹ̀ ń palẹ̀ ṣe ilẹ̀ bọ́jọ́ ọ̀la? واتقوا الله. Ẹ̀bẹ̀rù mi o. إن الله خبير بما تعملون. Ọlọ́ni kò sí bẹ́ẹ̀ ṣe lẹ́yìn tí mo ní fún yín lábọ̀ rẹ̀ lọ́la. إن الله خبير بما تعملون. Kí la wá pèsè ilẹ̀ bọ́jọ́ ọ̀la?
rí táwọn àtànágbà àwọn ẹ̀ ń ṣe lọ́wọ́ tí àwọn abórí títì kí wọ́n sọ pé ebi ń pa wá o ebi tí ó pa wọn kú. Ṣébi dẹ́sẹ̀ wá pa wá ni? Ṣébi dẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni? Benin Republic mo ti ń bọ̀. Mo tọ́nu mọ́ wà látàná. Àwọn tá à ń ta náà mú. Iná àwọn èyí sẹ́jú. Ọ̀nà àwọn ọ̀sẹ̀ ń lo àtàkùn tó bí náà wọ́n bá ṣẹ́jú. À ń lọ sí World Court náà. Mo sì ní dá wa lẹ́jọ́ orí lọ́hùn. Pé a sign agreement pẹ̀lú a country. Àwa ń ṣe wọ́n jáde-jàdì báyìí. Àwa la sì gbé náà jáde-jàdì. Àwa la ń sùn náà jáde-jàdì. Níbẹ̀ wo lọ́n bí ọba ti ti dákú wa. Nǹkan kò yẹ lọ lérí. Àlèrà yé se. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀. Àmánà ò sí fún wa. Àgbára wa gbọ́. Kò sí wò ní ìyọ̀ ọ̀gbà níbẹ̀ náà gbà wọ́n náà gbọ́. Ó láti wá dáyé. Bóò la ti fẹ́ ṣe inú ìgbésí ayé wa nígbà tó ọba gbà mí gbó. Ọkọ sùn tìyàwó, ọgbà tìyàwó gbọ́, ìyàwó náà gba tọmọ gbọ́. Bóò la wà lò sí ìgbésí ayé. Inna aradna al-amanata ala samawati wal ardi. Ọlọ́run ní àmánà ń tà ń pè ní àmánà. Aradna al-amanata ala samawati wal ardi. Ń tà ń pè ní àmánà. Ọlọ́run ní mo gbé àmánà mi kalẹ̀. Mo wá pe sánmà mo ní ọwọ́ àgbà. Sánmà ló kù tó bẹ́ẹ̀. Mo pe ilẹ̀. Ìwọ náà wá gbé àmánà. Ó lóun tó bẹ́ẹ̀. Wal jibali. Mo wá pe àwọn òkè ńlá ńlá pé ẹ̀yẹ wá gbé àmánà sọ́dọ̀. Àwọn náà gbẹ́rí. Fa abayna an yahmilnaha wa ashfaqna minha. Wa hamala al-insanu. Bàbá náà wá gbé o. Wa hamala al-insanu. Ànábì Ádámù gbé. Wa hamala al-insanu. Allahu Akbar. Innahu kana zaluman jahula. Innahu kana zaluman jahula. Ànábì Ádámù gbé wọ̀nà yìí gbé. Kí ló dé tẹ̀ gbé? Innahu kana zaluman jahula. Ó gbé. Ó fi ignorance ó fi gbé. Àyèmọ̀kànmọ̀kàn. Àìdákànmọ̀ ó fi gbé. Àmánà náà ni gbogbo wa là ń yé parẹ́. Náà ni jọ ń dà wá láàmú ìlú. Mi ò gbà yín pé èyí náà gbà mí kó. Ta ni ọ̀wá ti wá sí ike kágbára wọn kó fúnra wọn? أردنا الأمانة على السماوات والأرض. Bá a bá wo àmánà yìí, inú àwọn ẹ̀dá tọ́lọ́run dá, Ànábì Ìsá òkú o. Ànábì Ìsá òkú o. Tí Kùránì fi yé wa ní pé máa ń kàtà lóru. وما قتلوه Wàmá sálàbù. وما صلبوه Wàlákìn. ولكن شبه له. Ọlọ́ni àpá Ádámù. ما قتلوه Àpá Ìsá. وما صلبوه Mo sì ká má délé èbú. ولكن شبه له. Ṣùgbọ́n àdàrú mọ́ wọn lójú. ولكن شبه له. Lóògì gbà pé wọn ọ̀kan Ìsá má gbélé èbú. Nígbà wọn kan tí ẹni wọ́n kàn tán.
wọ́n wá ń yẹ ẹsẹ̀ rẹ̀ wò. Àwọn wa ń bára wọn jiyàn pé sí ẹsẹ̀ níwájú ti Ìsá ni. Ẹsẹ̀ yìí ò jọ tiẹ̀. Ojú tiẹ̀. Ẹ́. Wọ́n wá ara ìwò. Wọn ò pa Ìsá. Wọ́n máa ń bọ́tà lọ, wọ́n máa ń sọ́nà kú. Wọ́n láàkì ṣòbíà lọ́wọ́. Gbogbo ohun tí ò wúlò làwọn kiri yóò kójọ tí wọ́n ṣe ní ìgbàgede làwọn kójọ. Kò sọ́nà ń bẹ̀ wọn ò pọ̀ níbi Ìsá. Padà bọ̀ wá. Bí a bá tiẹ̀ wá pa Ìsá, ẹ̀dá kò ṣe é báwọn akiri yóò ṣe máa ṣe náà. Inú gbàgbọ́ wọn wọ́n gbàgbé pé wọ́n kan Jésù mágbélé wọn ọ̀kan o. Wọn ọ̀kan. Ebi bàbá yín rẹ̀ pé bàbá yín ní akábá yìí. Ṣé bí a bá ti èèyàn bá pa lábẹ́ èèyàn? Sọ yẹ kéèyàn máa sọ ń tà. Káfíń ẹ̀yìn bá pa lábẹ́ èèyàn. Òtún àti tó ṣe é ṣe fáàlì. Bàbá yín ní àtúwá tẹ̀ tún ní àpá. Ẹni ẹ̀kan lágbèrè ẹ̀tún wá gbé kiri àgbélébùú ẹ̀tún ṣe é so márùn. Irú òkú tó pa bàbá yín ni irú òkú òwe ni ó wà bẹ̀ yìí. Iná ọ̀rọ̀ dínà àmánátà àlà sàmáwátì wal ardi wal jibali. فأبين أن يحملنها وأشفقن منها bọ́bá dé àáfàá kan lọ́lọ́run máa lẹ́yìn yéètì fún pé kó ṣe tíra náà kọ́ lọ kọ́ bí ànábì Ìsá ó ti ṣèjọba tiẹ̀ náà kọ́ bá dé toró ṣe ń padà bọ̀ kò ní bá gbogbo kájíkàtí wọn wọ̀nyí lẹ̀ mọ́ o kò lè bá lẹ̀ mọ́ o gbogbo àti à ń pè ọmọ ọlọ́run gbàgbọ́ gbogbo ó ti tán o. Ó ti ṣe wá rí yẹn náà bàbá wa wò ó Ànábì Ìsá alayhi salatu wa salam tíra tí ó fi dájọ́ pọ̀ ó bá dé àáfàá tí ó gbé sọ́dọ̀ òun ló ní àmánà jù. Olùlàgbé ní Àmínúlà. وجبريل أمينُ فينا وروح القدس ليس له كفاء. Ẹni tó ní àmánà jù ń dàfà tó gbé tírà yẹn sọ́dọ̀. Àfáà yẹn ṣe tírà yẹn fún odidi 50 ọdún. Olófin wà láti tírà. Ọwọ́ akọ́tá. Ọlọ́run wá ó tún wá lánàá. Ọlọ́run pa láṣẹ pé ó gbé tírà yẹn sínú àpótí ńlá kan. Ọba gbé síbẹ̀. Tó bá báṣepò, wọ́n tún sọ fún ọ bóòlù ó ṣe é. Àfáà yìí gbé tírà sọ sínú àpótí. وجبريل أمين الله فينا وروح القدس ليس له كفاء. Àfáà yìí wá ti tírà mọ́nú àpótí. Ọlọ́run wá tún sọ fún un
lójú rẹ̀ pé wá. Tíra tó dìmọ́nú àpótí ọ̀wọ́ lọ jù sínú owó òkun. Inú òkun. Bàbá dùnú owó òkun ẹni tí mo fẹ́ kó gbé tíra náà sọ́dọ̀ yóò gbà. Àfa wa pé ọwọ́ mú tíra ó ti má kò tíra wá pọ̀ máa kéwù rẹ̀. Ìwọ máa kéwù mi ìránṣẹ́ tí mo rí látọ̀dọ̀ Ọlọ́run àti tọ́lọ̀ ń sọ fún mi lójú ràn ó ní pé kí n lọ gbé tíra yìí sọ sínú owó òkun. Wàhálà 50 years. Ọmọ kéwù ní wàhálà 50 ọdún. Ẹ wàá lọ gbé sọ omi kí lè ti jẹ́. Àfa wa ṣe ń tẹ́ rí ìṣòótọ́ ni. Ó ní eléyìí kò ṣiṣẹ́. Ó ti dọ̀rọ̀ ojú òótọ́. Ntọ́lọ̀ ń pa mí láṣẹ ni. وجبريل أمير الله فينا. Ọwọ́ agbé tíra yẹn, ọwọ́ agbé fọ́mà rẹ̀. Kò ní ìdíjí lọ. Ìwọ ni ọwọ́ àná ọba ń gbé tíra yìí sọ sínú ogún òkú. Tó bá rí kò wá rúgbó. Tọ́ ọba bá yí bẹ̀, kọ́ ọba ní kọ́ wá sọ fún mi. Ọmọ kí ó wá gbé tíra, lọ́ba gbé kadé rẹ̀ lọ. Iṣẹ́ 50 ọdún, làǹfààní ẹ̀ lọ dùn ún mi. Kí wọ́n láǹfààní gbogbo wàhálà tá a fà ti ń ṣe. Ọmọ kí ó wá gbé tíra ó gbé lọ ní rẹ̀. Ó wá padà sọ́dọ̀ àfáà ó ní mo ti jù síbẹ̀. Àfáà ní kí lórí. Ó lóun ò rí dandan. Ó ṣe kó ló nínú mi ni. Ó sì yẹ pé adẹ́gbẹ́ tí Ọlọ́run fẹ́ ṣe ń bẹ̀ ọ̀fẹ́ rí ni àbí. Ó gbé tíra yóò mi o. Ilé rẹ̀ ló gbé lọ́wọ́. Yá tètè gbé lẹ́sẹ̀kẹsẹ̀ wá dá padà lọ bí mo ní ojú sínú owó òkun. وجبريل أمين الله فينا. وروح القدس ليس له كفاء. Ọmọ kéwú ọbẹ̀ ìlú ti bẹ̀rẹ̀ nù àfa. Àfọ̀ ọmọ sì wí sóhun tọ́ba lọ gbé tíra. Ó wá gbé lọ sí ibú òkun. Òde tí odò tíra yìí tóbi àpótí ìwúwo bọ́ bá jù ú tó bá máa fi agbára jù tó bá gbé lórí rẹ̀ tó bá jù ú kò lè jẹ yín tẹ́kù yìí lọ níbi tí ó balẹ̀ ọ wá gbé tíra yẹn ó gbé létí òkun ọmọge wá òpin tán iṣẹ́ rẹ̀ àfa àwọn nìyẹn. 50 ọdún olórí gbé tọ́wọ́ mi o kìí ṣe mi náà ni o ọ wá gbé dúdú tó ju tíra yẹn ẹ pariwo náà lẹ́ẹ̀kan náà ẹ tó pariwo ẹ lẹ́ẹ̀kan sí ọ̀yẹ́ kí tíra yẹn ọ̀yẹ́ kó ju wájú ẹ̀ lọ ṣùgbọ́n dúdú tó ju ọwọ́ á rí i pé àpótí yẹn ní ẹni kó gbára rẹ̀ lórí ìwọ̀n ni. Àpótí wa ń lọ lórí omi. Àpótí wa ń lọ lórí omi. Àpótí ń lọ lórí omi. Àpótí ń lọ lórí omi. Ọ̀tà ń sáwùdá. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. وجبريل أمين الله فينا. Padà wá sẹ́rí yọ́ máa ń lọ sínú omi padà. Ọwọ́ àkùdẹ̀dẹ̀ kọ́ wọnú omi. Ọwọ́ àrí ọwọ́ méjì kan tó gba àpótí hùn. Ó sì gbé wọnú omi lọ. وجبريل أمين الله فينا. وروح القدس ليس له كفاء. Ọmọdé ń ṣubú lulẹ̀. Ọdẹ kú lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀tá kí ó lè dìde.
جبريل أمين الله فينا. Ó wá padà sọ́dọ̀ àfa. Ó wá sọ tó rí. Àfa ní sórí ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ odò yẹn tó wà nínú ogún òkun yẹn òun là ń pè ní Aminullah. وجبريل أمين الله فينا. Ẹni tó jẹ́ pé tó bá lọ́jọ́ àkíyàmá ó ní òun nìkan ló ní àmánà ní gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá ṣùgbọ́n inú ogún òkun ló wà òun ló gba àpótí tírà yẹn ọmọ akéwù ni mòrójú ẹ̀ àwọn ò lè rí i. وروح القدس ليس له كفاء. وروح القدس ليس له كفاء. Tọ́ ó ní ẹni tí ò rí yẹn tó gba àpótí yẹn kò ní wọ́n pè ní Aminullah. Kálá nínú láìláà ni wọ́n ní. Ó náwó sókè. Ta lọ́jọ́ Láti fọkàn tán. ta lọ́jọ́ ṣẹ́ ta lọ́jọ́ àmínú láìláà ni wọ́n ní. Ó dìgbà tá a bá ní àmánà pẹ̀lú ara wa. Àgbàrá wa kọ́. Nígbà náà a sì ní wàhálà lórí èdè. A sì wá tún ní Adélu. Tó bá wù ọ́ fúnra rẹ̀ yóò wù ọ́ fọ́mọ nìkejì. Bí ọba ti sí mẹ́tẹ̀ẹ̀ta yìí wà láàyè tẹ̀lẹ̀, à ń bí tàbá ní bush ni o. Àwọn tá a ṣe nìyẹn. إن هذه تذكرة. Bàbá owó ẹ̀yẹ ọlọ́run ní ṣe eléyìí láti mọ̀ fún yín. آمين. Ẹ sàmì dáadáa ní. آمين. Ẹ̀yin Mùsùlùmí, ọwọ́ àdúgbò ìgbà àwẹ̀ tòní lọ ní. Ibẹ̀ yìí lẹ̀ pariwo lórí títì. Tẹ́gbẹ́ kìíní káàdì kan lọ́wọ́ pé ebi ń pa ìjẹ́bi tó ń pa ìjẹ́bi náà ni. أيها الذين آمنوا اصبروا. A ṣe sùúrù ni o. اصبروا. Ní sùúrù sáyé rẹ̀ bọ́lọ̀ bá kádàrá kó lówó ni. اصبروا. Wàláhì owó èsè dandan. اصبروا. Owó èsè dandan ṣe. Ó ṣe اصبروا. sùúrù. اصبروا. Wọ́n bá lọ gbọ̀nà bí ìtọ́sọ kó fi ń wówó ọkàn wa padà lólo sí. Pátápátá. أيها الذين آمنوا اصبروا. Sùúrù làwọn bàbá yìí ṣe. Sùúrù ni bàbá owó ẹ̀yẹ ṣe. Bàbá owó ẹ̀yẹ. Mo mọ ìgbà tí àkọ́kọ́ tí wọ́n bọ́ wá. Ọjọ́ àkọ́kọ́. Nígbà tó owó ẹ̀yẹ ni kò ní kankan owó wà láyé. Yóò ní kankan. Yóò ní kankan. Ṣùgbọ́n ẹ máa bá ń bẹ lóhùn. Ẹ máa bá ń bẹ lóhùn kí ní nǹkan. Ṣé bàbá ẹni abẹ́ ẹ̀ ni? Ẹni ní ìsìn abẹ́ ẹ̀ ni? Wọ́n ní Pa alhamdulilayi. ebi ò ní pa ikú. Àmín. Àwọn ọmọdọ́mọ yìí ò ní jìyà. Àmín. Bọ́lá nàbí wa Muhammad. Nítorí pé ẹ̀ ń dun àwọn èèyàn nù ẹ̀ ń pa wọ́n lẹ́rìn-ín. Ẹ̀ ń ṣe oore fún ẹni tó ń gbòkò retí oore kankan láti sàkání yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó mọ̀nà tẹ́lẹ̀ ní bọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ tí ò lérò kó lè dáa fún lẹ́nu ló ti dáa fún lọ́tọ̀wọ́ yìí. Ètò ìṣe yìí ni ẹ máa ṣe. Ètò kò sí tẹ́lẹ̀ ní ilé ayé ṣe mọ́. Ètò ìṣe bẹ́ẹ̀ bá ń dún lọ rèé kọ́lé alájà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan ní ìṣèlú ọmọ tẹ́lẹ̀ ní ṣe. Ìbí ọmọ tẹ́lẹ̀ kó bẹ̀. Bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. Bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. Torí a kì í máa ń ṣe irú èyí kó máa wà dá lábọ̀. Bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. Àwọn àtọ́ gbogbo àwọn àlùfáà wa nígbà yìí pátá. Àkọ́kọ́ náà yẹ tọrọ àforíjì lọ́wọ́ yín pé mo pẹ́ kí n tó dé. Ẹ̀dá mi.
àfi sákọ́ o. Àfi sákọ́. Gbé àkúrò ní Kútọ́nù. A padà sí Ìrókò. Láti ìdí Ìrókò ní ọba Àkókíá. Ló sọ pé tọ̀dọ̀ mú náà ti yá. Ìkókíá la ti ń bọ̀. Wá sí bí. Tá a fi dé níbẹ̀.